tó tiẹ̀ ti wá ọmọ tí ò rí ilẹ̀ mímọ́ bẹ́ẹ̀ lọ́ọ̀ pé kọ́lọ́ọ̀ jí kọ́ wá pẹ̀lú ògo Ọlọ́run yóò bímọ ní agbára Ọlọ́run tàbẹ́ni tí ẹgbẹ́ bá ń dà láàmú. Orúkọ mi ni Musa Ewéjẹ́, mo ráàánú gbà. Iṣẹ́ oògùn gẹ́gẹ́ ni mò ń ṣe. Mo ń wo wápá tí ayédè gbowó wápá, mò ń sì ń wo wákú ayédè gbowó rẹ̀. Mò ń wo stroke, mò ń wo egbò àdá àjínà, mò ń wo egbò àdá àjínà tó dájú tó jẹ́ pé ní kò sí bí gbòhùn sí wo tó ní agbára tọ́lọ́run tó bá ti dé àyín àláfíà ó dé bẹ́ẹ̀ tọ̀hún àlùbáríkà ọlá Muhammad ọláwọn àgbàlagbà. Tó bá ń wá ọmọ pẹ̀lú ògo Ọlọ́run, àwọn ológun ọmọ a máa mọ ògùn àrùn tí yóò fi bímọ. Àṣìṣe kan ti rí ní agbára tọ́lọ́run ní fún wa ṣe àti Elédùmarè òun ló fún wa ṣe ọlá àwọn àgbàlagbà. Lẹ́yìn àwọn tí ọ̀rọ̀ ọmọ bí àti káwo wápá àti wákú, àwọn nǹkan wo lẹ tún máa ń wò sàn? À ń wo stroke bí orí bá dẹ̀ ń fọyàn tí ò lọ tó bá dé àyín pẹ̀lú ògo tọ́lọ́run yóò lọ. Bí inú bá rùn yàn tó bá dé àyín yóò lọ ọlá àwọn àgbàlagbà ni kò sí agbára tí mo ní. Àmọ́ mọ̀ pé orúkọ mi gangan ni Musa Ewéjẹ́ Abájẹ́dòwòpọ̀, mo ráàánú gbà. Gbogbo ibikíbi téèyàn bá wò wá àfi tátẹ́gùn bá fẹ́ mọ́ lẹ́fọ̀ ò nílùú á gbé iṣẹ́ rán ni sí tí ó sì rí gbà ní agbára tọ́lọ́run tí ó sì ráàánú gbà. A tún wá ṣiṣẹ́ kan náà àánú Ọlọ́run, iṣẹ́ àánú a máa ń ṣe tí wọ́n máa rí àánú gbà. 080 73 14 44 48 070 30 30 30 25. Lẹ́ẹ̀kan sí, àti pé kí ni ìmọ̀ràn yín fún gbogbo àwọn tó jẹ́ pé wọ́n ní àìsàn kan tó ń dààmú wọn lágọ̀ọ́ ara? Ìmọ̀ràn mi ni pé ní kálukú wọn Ọlọ́run jẹ́ kí wọ́n ní àlàáfíà tó péye. Ìmọ̀ràn mi ni wípé ní ìyẹn fi ejò sórí òlé sùn. Ẹni tí bá ń ṣe nǹkan tí bá ń ṣe èèyàn kí èèyàn sì máa sọ síta pé nǹkan báyìí ní sí mi, èèyàn pàdé ẹni tí ó tọ́jú èèyàn, ìyẹn sì fara pamọ́ ẹni tí ó ṣèyàn. Tó bá ń bọ̀ láti Gàmbàrí kó sọ̀kalẹ̀ níbi ìsọpákó níbi ilé epo Rain Hall. Tó bá ti ní sọpákó lòun ti sọ ibì kan náà ní méjèèjì. Tó bá ti wá sọ kó béèrè ilé bàbá Ọ̀yọ́ chemist. Tó bá ti lè béèrè ilé Ọ̀yọ́ chemist pẹ̀lú ògo Ọlọ́run yóò rí mi. Tó bá ń bọ̀ láti ọ̀nà Jẹ́bà tàbọ̀nà Sàóní tí ń bọ̀ ni tó bá ti débi ilé epo Rain Hall. Tó bá ti sọ̀kalẹ̀ ńbẹ̀ kó béèrè ilé bàbá Ọ̀yọ́. Wọ́n ó rí mọ́ṣáláṣí white kan tí wọ́n bá ti kọjá mọ́ṣáláṣí white yẹn síwájú díẹ̀. So wọ́n ó rí mọ́ṣáláṣí yẹn tí wọ́n bá ti mọ́ṣáláṣí yẹn kan máa tọ̀ mọ́ṣáláṣí yẹn bọ̀ wọ́n ó béèrè ilé bàbá Ọ̀yọ́ chemist pẹ̀lú ògo Ọlọ́run ó rí mi.